Ẹ káàbọ̀ padà nínú ẹ̀kọ́ tí ó kọjá. Mo ṣàlàyé oríṣiríṣi inequalities tá a ní. A dẹ̀ ṣì rí ìyàtọ̀ tó wà láàrin open interval àti closed interval lórí real line wa. Ní báyìí, màá máa ṣàlàyé bá a ṣe lè kojú àwọn ọlọ́kan-ò-jọ̀kan ìṣòro eléyìí tí ó rọ̀ mọ́ inequalities. Ẹ bá mi ká lọ. Àwọn tó fẹ́ ká mọ̀ òun náà ni pé bá a ṣe lè mọ̀ sí kíni o, bá a ṣe lè mọ̀ solve linear inequalities wa. Àti bó la ṣe lè mọ̀ yà wọ́n, bó la ṣe lè mọ̀ yà quadratic inequality, bó la dẹ̀ ṣe lè mọ̀ ṣe rational inequality, gbogbo ẹ̀ náà láṣẹ kíni láàmẹ́nubà lágbára Ọlọ́run bá. Gẹ́gẹ́ bí àpèjúwe ká pọ́n fún wa nírú nǹkan báyìí, x plus 2 greater than 12. Bẹ́ẹ̀ ṣe mọ̀ ń ṣe equation náà lẹ́ẹ̀tì mọ̀ ṣe tó ti yé wa. Ṣùgbọ́n yàtọ̀ díẹ̀ tí ó wà ń bẹ náà ni pé kí ni ṣe ń pé ká pé x plus 2 is equal to 12 ni mo ní. Ìtumọ̀ eléyìí náà ni pé kí ni o, kí ni mo rò pọ̀ mọ́ x tí ó mọ̀ fún mi ní 12. Àbí kẹ́yìn pé kí ni mo rò mọ́ 2 tí ó fún mi 12. A mọ̀ pé x wá ń bíbá yóò mọ̀ jẹ́ 10. A máa ní solution kan. Bẹ̀ tó bá jẹ́ pé inequality òun náà ni pé kí ni o, kí ni máa rò pọ̀ mọ́ 2 tí ń fi mọ ní tó ju 12 lọ. Ṣé pé tó túmọ̀ sí nìyẹn. Ó ti èso pé kí lá mọ̀ rò papọ̀ mọ́ 2 tá fi mọ sọ pé kí ni o, ó ju 12 lọ. Ṣé pé kò ní mọ jẹ́ pé solution kan ni ó wà ń bẹ̀ mọ́ yẹn. A jẹ́ sí pé tó ń bá fún linear inequality, a ní mọ ní solution kan. A lè mọ ní solution tó ju kan lọ. Gẹ́gẹ́ mo ti ṣàlàyé ní number line pé tá bá ní nǹkan kan greater than, òun náà ni pé number tó ṣe pé kí ni o, tó wà lápá tún. Tá bá ní less than, number tó ṣe kí ni o, eléyìí tó wà lápá òsì. Bó la ṣe máa ṣe, bẹ́ẹ̀ ṣe mọ̀ sí kí ni o, bẹ́ẹ̀ ṣe mọ̀ solve linear equation yìí náà lẹ́sìn mọ̀ solve ẹ̀. Ṣùgbọ́n tẹ gbọ́dọ̀ dìmú, òun náà ni pé kí ni o, tí n bá ṣe ń pé tá bá fẹ́ solve linear equation wa gẹ́gẹ́ bí àpèjúwe bá ṣe níbí báyìí, x plus 2 greater than 12. A ti mọ̀ pé x ni mo fẹ́ mọ̀. Kí ló ń dá x yìí dúró 2? A sì sọ fún wa pé nínú kí ni o, nínú ìṣirò wa, ìṣirò náà ló ní àwọn tó jẹ́ pé kí ni o, tó lè mọ kápá wọn. Ẹni pé ẹni tó bá ní kàtá yóò lògùn kàtá, ẹni tó bá ní malaria yóò lògùn malaria, ẹni tó rí fáfọ́ yóò lo paracetamol. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé kí ni o, tí equation kan tàbí tó bá yẹ pàjọṣe tó wà láàrin variable kan àti constant kan, ká pé plus ni, interval lè pa kúrò òun náà ni minus, tá pé minus ni plus, tá pé square root, tá pé square root square, tá pé cube root cube, tá pé division ẹ mọ̀ multiply, tá pé àjọṣe tó wà ń bẹ̀ multiplication ẹ mọ̀ divide. Ẹ wá wo eléyìí sìn, ẹ rí pé addition ni, ajá sí pé tí bá fẹ́ gbé 2 yìí kó ń bẹ̀ òun náà ni pé màá máa subtract from both sides. Ẹ rí pé mo ṣàlàyé ìgbà tá à ń ṣe formula. So ti yẹ báwọn. So ṣùgbọ́n ìtàgbùdọ̀ kíyèsí ni pé tó bá yẹ pé mo wá ń divide tàbí mo bá multiply pẹ̀lú negative number, sign mi ó mọ̀ change. Sáàmọ̀dí ìdílé léyìí o. Tí n bá ní 3 greater than 2, 0 ni. 3 ju 2 lọ náà. Kódà tá a bá mọ̀ lẹ́yìn pé ká pé number line mi léléyìí. Mo wá ní 0, 1, 2, 3. Kí ló já mọ̀ pé kí ni o? Kí ló já mọ̀ pé 3 ju 2 lọ? Torí 3 ń bẹ lápá 2. Ṣé wọ́n á ju 2 lọ? Wọ́n ò ju 2 lọ, tọ́ra pa sí 2 ni wọ́n wà. Ó yá, ká pé wọ́n sọ fún wa pé ká multiply number yìí by -1. Ká pé wọ́n ní multiply through or both sides by -1. Ajá sí pé lẹ́yìn ọmọ jẹ́ kí ni -3. Eléyìí náà ọmọ jẹ́ -2. Ṣé tí n bá sọ pé greater than, ṣé mo gbà àbí mo ṣì? Ẹ rí i pé mo ti parọ́ ń bẹ̀ wọ́n. Torí -3 kò ju -2 lọ. -3 kéré sí -2. So ti yé máa. So eléyìí ọmọ á jẹ́ kí ni o, yóò mọ̀ jẹ́ less than. Ní tí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ náà ni pé kí ni o, tẹ́ ẹ bá multiply abẹ́ ń divide pẹ̀lú negative number, sign yóò mọ̀ change. Tó bá yẹ pé greater or equal to ló wà ń bẹ̀ tẹ́lẹ̀, yóò di less or equal to. Kí ni ìdí? Òun náà ni pé tá a bá ti ṣe kí ni o, tá a bá ti multiply pẹ̀lú negative yóò mọ̀ sọ wíwíwo wọn, yóò mọ̀ sọ di fífúyẹ́. Torí -3 ń bí báyìí, a lè sọ pé ó ju kí ni lọ, a lè sọ pé ó ju -2 lọ mọ́. Bí ká ẹ jẹ gbèsè náírà 3 àti ká ẹ jẹ gbèsè náírà 2, èwo nínú yóò dùn sí? Ẹ rí i pé inú èèyàn ò ní dùn sí nǹkan kan, ṣùgbọ́n èèyàn mọ̀ pé àgbèsè fúfúyẹ́ ni, ẹni ó jẹ gbèsè 3 million àti gbèsè 2 million. Ṣé ẹ pé
gbèsè ẹnìkan fúyẹ́ ju gbèsè ẹnìkan lọ ajá sí pé gbèsè oní 3 million gbèsè oní 3 million ó pọ̀ ju kí ni lọ nínú fẹ́ fàyọ ni pé kí ni -3 gbèsè -3 so ti máa gbèsè -2 ṣe pé inú yóò mọ dùn ṣẹ̀ṣẹ̀ pé gbèsè mi tí mo kú ju òkú pọ̀ mo rò bó ti yọ abáhùn so -3 ó kéré ju -2 lọ torí nínú nọ́mbà line wa ẹ rí pé 0 lákọ̀ọ́kọ́ kan lẹ́yìn lákọ̀ọ́kọ́ kan -1 -2 -3 mo dẹ̀ sọ fún apá máa sọ pé nọ́mbà kan ṣe kí ni o ó ju nọ́mbà kan lọ tó bá yẹ pọ̀ wà lápá tún rẹ̀ ẹ rí pé 3 -3 lélẹ̀ -2 ń bẹ lápá tún rẹ̀ ajá sí pé -2 is greater than -3 so tí mo fẹ́ sọ ráńpẹ́ náà ni pé kí ni o tẹ́ bá ní linear equation tó wá bùkátà ká ṣe kí ni o ká multiply tàbí ká divide pẹ̀lú negative number ẹ mọ̀ yí sáyẹn wọn kò ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa bó ni ẹja tẹ̀síwájú iṣẹ́ tí mo ń ṣe mo ní x + 2 greater than 12 ajá sí pé tí máa ṣe òun náà ni pé kí ni o máa subtract 2 from both sides torí kí ni tọ́lájọsẹ tó wà láàrin x àti 2 òun náà ni positive yín tó lè gé kúrò òun náà ni -2 so yóò máa jẹ́ kí ni o x + 2 - 2 greater than 12 - 2 ajá sí pé àwọn dàdàngọ́ méjèèjì yóò gera wọn kí ló kù tá a máa ní x greater than 10 so ti yá báwọn x greater than 10 ẹ pé kì í ṣe solution kan la ní kí làwọn nọ́mbà tó ju 10 lọ 11 12 13 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ pé tẹ bá yà sí number line mo rò bó ti yé mi báwọn á padà sí o ẹ pé ká pé 10 mi wà ń bí báyìí mo rò bó ti yé mi báwọn ń bọ̀ wá tó ta bá padà dé máa padà sọ bá sì lè mọ ya so ti yé gbogbo àwọn nọ́mbà tó wà lápá tún rẹ̀ báyìí òun náà ní kí ni o àwọn nọ́mbà tó ju 10 lọ gẹ́gẹ́ bí màá ṣe mọ ṣàlàyé àwọn nọ́mbà tó ju 10 lọ jẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa bó wà ní kápẹ́ bá nírú eléyìí nǹkan -2s less or equal to -8 -2s less or equal to -2 bó láti ṣe léyìí náà kò lè rárá a ti mọ̀ pé x la fẹ́ wá kí n tó ń dá s dúró -2 a dẹ̀ sọ fún wa pé tó wáyé pàjọṣe tó so wọ́n papọ̀ jẹ́ multiplication kí lẹ́mọ̀ ṣe ẹ mọ̀ divide a mọ̀ pé tá a bá fẹ́ mọ èsì bíbà yà á mọ̀ divide by 2 ajá sí pé màá ṣe kí ni divide by -2 pé divide both sides by what by -2 ajá sí pé màá ní kí ni -2 x divide by -2 kí ni wọ́n á sọ fún wa tá a bá ń divide tàbá bá multiply pẹ̀lú kí ni o negative number kí ni ṣáàyàn yóò mọ̀ ṣe yóò mọ̀ yípo ajá sí pé yóò wá di greater than mo bá mọ̀dí tó fi jẹ́ bẹ́ẹ̀ so -8 divide by -2 arákùnrin yóò gera wọn so ilé inú okùn 4 ajá sí pé x mi gé kí ni o greater than 4 bóòní a lè ní fraction bákan náà x -3 divide by 2 less or equal to less -5 less than -5 kí ni màá tún ṣe ń báyìí multiply through by 2 bó láti mọ̀ pé multiply through by 2 ni in tó so ṣe ìpọ́ta rẹ̀ kan lélẹ̀ ọ̀tá kan lélẹ̀ mo dẹ̀ ní ọ̀tá tó bá jìnnà lẹ́kọ̀ọ́kọ́ mọ yọ kúrò náà 2 lélẹ̀ àjọṣe tó so wọ́n papọ̀ ní division kí láti mọ̀ gbé division pọ̀ a máa multiply láti multiply through by 2 ilé mọ̀ jẹ́ x -3 divided by 2 times 2 less than -5 times 2 wọ́n gẹ̀rẹ́ àwọn ilé okùn x -3 is equal to -10 ọ̀yà tàbá tó fẹ́ gbé -3 yìí kúrò kí láfi ṣe a máa hà ní ọmọ jẹ́ x -3 plus 3 less than -10 plus 3 x mi ọmọ á jẹ́ kí ni o less than -7 yóò mọ̀ jẹ́ less than -7 ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa a lè ní inequalities méjì papọ̀ kí mo gbà lérò pé a lè ní inequality méjì papọ̀ mo lè nírú nǹkan báyìí 3 less or equal to x less than 5 ẹ pé mo nírú interval báyìí ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o ẹ sì ṣe kí ni o ó ju 3 tàbó dọ́gba pẹ̀lú 3 ṣùgbọ́n ó kéré sí x ṣe pé tẹ bá fẹ́ kọ́ pẹ̀lú open interval àti close interval ṣe pé mo la ní open interval a ní close interval a lè ní half open half closed mo rò bó ti yẹ báwọn ẹ mọ́ gbà wípé mo ní tá bá ní 2,5 interval kan lélẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o ìkíní yìí tí mo kọ yìí kò kó 2 àti 5 sínú ajá sí pé interval yẹn tí ó kó sínú náà ní kí ni o 3 4
ó ti yé bá àwọn limit point yẹn ò ní mọ sí ńbẹ̀ limit point náà ní 2 àti 5 yìí tó bá ti jẹ́ pé open interval bẹ́ẹ̀ close interval náà ni pé tí máa pé 2 5 òun náà ni pé ó tún kó kíni sínú ó kó 2 àti 5 sínú so ps mi tó bá jẹ́ kíni o tó bá jẹ́ element inú close interval ajá sí ps mi ọmọ ṣe kíni o màmá ní ó dọ́gba pẹ̀lú 2 ó dẹ̀ sì tún dọ́gba pẹ̀lú 5 náà so tẹ́ bá fẹ́ kélé yìí ní notation yìí sí nǹkan bó ní ẹsẹ̀ mọ̀ ṣe ẹ má gbàgbé o x wá ṣe kíni o ó greater than ẹ má sọ pé 3 less or equal to s less or equal to 5 ẹ ń sọ bí ilé mathematician ni ẹni ó tẹ́ bẹ̀rẹ̀ zero intention náà ni pé kíni o s is greater or equal to 3 less than 5 mo rò bó ti yẹ mi bá ọyà ẹ pé ìtumọ̀ greater or equal to òun náà ni pé close interval yóò mọ mú limit point 3 sínú less than 5 ǹgbọ́n kò ní kó 5 sínú ẹ pé a ní half close a ní half open a lè ní half open half close nígbà míì náà mo rò bó ti yẹ bí a ní sí tí wọ́n pé 3 less than s less or equal to 5 ajá sí pé ọmọ jẹ́ kí ni o 3 5 ẹ pé a ní half open half closed torí pé kí ni o limit point 5 yìí ó kó sínú mo rò bó ti yẹ bá wọn ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa a ti mọ̀ in inequality jẹ́ o a ti mọ̀ bá a ṣe lè mọ̀ ṣe kí ni o bá a ṣe lè mọ̀ solve simple linear inequality mo rò bó ti yé wa bá wọn bó wà ní bó la ṣe lè mọ̀ graph inequality